lẹ́yìn tí mímí ayé tó fẹ́ mì ọkùnrin náà èèyàn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú ìbàdàn ní ilé olúyọ̀lé ọmọ àjòròsùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní aláàjì oríyọmí òkìkíọlá hamzat tí ó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò fm ti ìlú ìbàdàn lẹ́yìn tí mímí ayé mì tó jẹ́ ìgbé àwọn alágbára kan wọ́n fẹ́ rán ní ẹ̀wọ̀n tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá wọn ti ránṣẹ́ pé tẹ́lẹ̀ níṣe ni aláàjì oríyọmí hamzat níṣe ni ó ti jàjàbọ́ lọ́wọ́ ogun báyìí o tó ti bọ́ lọ́wọ́ mímí ayé tó fẹ́ mì tó sì jẹ́ pé iléeṣẹ́ ààrẹ lábẹ́ olórí oko nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ó la gbọ́ pé ó gba aláàjì oríyọmí hamzat sílẹ̀ lọ́wọ́ mímí ayé tí ò bá mì èyí tí ò bá sọ di èrò àtìmọ́lé tàbí èrò ọgbà ẹ̀wọ̀n. ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan ní aláàjì oríyọmí hamzat tó fẹ́ díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú accord party ni ó ti ń fojú winá ogun tó sì jẹ́ pé díẹ̀ ló kù kí odò òṣèlú kó gbé lọ nígbà tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kan tó fẹ́ fi kóbá pẹ̀lú bí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ bó ṣe kéde wípé àwọn bá òbítíbitì ìbọn rẹpẹtẹ nílé ọ̀kan lára àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ alhaji surajudeen adio babatunde tí ó gba ìmọ̀ sí sùúrì ìlú péjú lásìkò tí wọ́n sì ní àwọn bá ìbọn ní ilé sùúrì ìlú péjú ẹni wọ́n láwọn bá aṣọ ìpolongo ìdìbò oríyọmí hamzat rẹpẹtẹ nínú ilé sùúrì ìlú péjú eléyìí ló jẹ́ káwọn ọlọ́pàá kan máa béèrè pé kí ni àjọṣepọ̀ tó wà láàrin sùúrì ìlú péjú àti oríyọmí hamzat eléyìí ló sì jẹ́ kán ránṣẹ́ pé oríyọmí hamzat láti ran ìwádìí wọn lọ́wọ́ nítorí pé sùúrì ìlú péjú wọn láwọn ń wá wọn ló ti sá lọ. ìṣẹ̀lẹ̀ yìí ni ló di ariwo tí oríyọmí hamzat tó sì fi ọ̀rọ̀ síta wípé wọ́n ń wọ̀ ọ̀nà láti rán òun lẹ́wọ̀n o kódà lásìkò tó ń sọ̀rọ̀ náà lòun ò sí ní orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn sọ pé wọ́n máa gbé oríyọmí ní kété tó bá wọ nàìjíríà ṣùgbọ́n oríyọmí hamzat ó ti dé nàìjíríà o bẹ́ẹ̀ ni wọ́n gbé mọ́ tó sì jẹ́ pé níṣe ni sùúrì ìlú péjú táwọn ọlọ́pàá náà láwọn wá òun náà ti yọjú síta tí kódà ó tún ṣe ìfọ̀rọ̀wérọ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ ẹnu ààrẹ ǹjẹ́ kí ló yanjú ọ̀rọ̀ yìí tí okùn ọ̀ràn tó fi tú lọ́rùn sùúrì ìlú péjú àti oríyọmí hamzat tẹlifíṣàn yorùbá tó gbọ́ pé ọwọ́ ló kọ́wọ́ o agbára tó sì ju agbára lọ ni ó gba oríyọmí hamzat àti sùúrì ìlú péjú sílẹ̀ tẹlifíṣàn yorùbá tó gbọ́ pé iléeṣẹ́ ààrẹ pàápàá ààrẹ bọ́lá ahmed tinubu ló dá sí ọ̀rọ̀ sùúrì ìlú péjú àti oríyọmí hamzat wípé kí wọ́n má ṣe fìyà jẹ wọ́n nígbà tí àṣẹ sì ti wá láti ọ̀dọ̀ ààrẹ lọ sí ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá ìyẹn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìlà gbọ́ pé ó jẹ́ kí wọ́n yọ okùn ọ̀ràn lọ́rùn oríyọmí hamzat àti sùúrì ìlú péjú.